níṣẹ́ ni awuyewuye ó mà ti jáde báyìí wípé ó rẹ olórí oko orílẹ̀-èdè yìí ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu gidigidi. Kódà níṣẹ́ ni ìròyìn ń lọ wípé wọ́n ti ń múra láti gbé bàbá náà dìgbàdìgbà lọ sókè òkun fún ìtọ́jú, ṣùgbọ́n tí iléeṣẹ́ ààrẹ pàápàá agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tóun náà tó ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Iléeṣẹ́ ìròyìn kan tí wọ́n ń pè ní ICIR ló máa gbé ìròyìn náà jáde. Wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu ó ń ṣàìsàn gidigidi. Wọ́n ní àìsàn náà sì lágbára débi wípé kò gba ìtọ́jú lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ti pinnu pé wọn yóò gbọ̀nà ẹ̀bùrú gbé bàbá náà jáde lọ fún ìtọ́jú lókè òkun láti lọ tọ́jú ẹ̀ kó má bàa kú lójijì. Iléeṣẹ́ ICIR ní ìdí ẹ̀ gan rèé tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti lọ síbi ètò táwọn tó ń ṣe tó ń kọ̀rọ̀ tó sì ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára yan Progressive Media Summit tán ṣe wọ́n ní láti ìgbà náà láìsàn náà ti bẹ̀rẹ̀ tí ò sì lè jáde síta tẹnikẹ́ni ò rí. Iléeṣẹ́ ICIR jẹ́ kó di mọ̀ wípé eléyìí gan ló fà á tó fi jẹ́ pé nígbà tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́gbá orílẹ̀-èdè Nàìjíríà ìyún the Tigress tí wọ́n gba ìdíje basketball ti ilẹ̀ adúláwọ̀ ó ní ìdí rèé tí Tinubu fúnra ẹ̀ ò fi lè gbàlejò wọn tó jẹ́ pé igbákejì ẹ̀ sẹ́nẹ́tọ̀ Kashim Shettima àti ìyàwó Tinubu sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló gbàlejò wọn. Wọ́n ní àìsàn ti dá Tinubu gúnlẹ̀ ni kò lè dá dìde kò sì lè jájáde mọ́. Bákan náà wọ́n lè ó yẹ kí ìpàdé ìgbìmọ̀ tó ga jùlọ ní orílẹ̀-èdè yìí ní ìgbàdí àwọn mínísítà pẹ̀lú Tinubu Federal Executive Council meeting kó wáyé lọ́jọ́rú tí í ṣe Wednesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí, ṣùgbọ́n tán nítorí pé ara Tinubu ò yá inú wọn ṣe lè ṣe tó fi sùn tó sì jẹ́ kó di mọ̀ ìyún iléeṣẹ́ ICIR. Wọ́n ní wọ́n ti múra láti gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu dìgbàdìgbà jáde lọ sókè òkun láti gba ìtọ́jú àti láti má ṣe jẹ́ kí ó kú lójijì. Iléeṣẹ́ ICIR fúnra wọn ni wọ́n wá láwọn kàn sí iléeṣẹ́ ààrẹ ẹ̀yàn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà láti sọ̀rọ̀ lórí eléyìí bóyá òótọ́ wà nú ẹ̀. Nígbà tí Báyọ̀ Ọ̀nànúgà sì ń fún wọn lésì ó ń béèrè pé ń bo náà tiẹ̀ ti gbọ́ ìròyìn bẹ́ẹ̀. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá àti tí ò tiẹ̀ sóòótọ́ nù ẹ̀ ní ọlọ́gùn Bọ́lá Tinubu ò ṣàìsàn. Kódà ó ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ tá a wà yìí ìyún èyí tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ó lóun sì rí dáadáa tó sì ṣe iṣẹ́ tí ò ṣàìsàn kankan lára rẹ̀. Kódà ó ní àná òde yìí ìyún lọ́jọ́rú tí ṣe Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí tí ṣe ọjọ́ kẹfà oṣù kẹjọ ó ní fúnra Tinubu ló tún pè ó lórí fóònù kó béèrè pé ṣóun ṣàtìgbọ́n tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Ghana ìyún pé ọkọ̀ òfurufú tó já lórílẹ̀‐èdè Ghana tó pa àwọn mínísítà àti àwọn alágbára wọn. Ó ní Tinubu fúnra ẹ̀ ló ní kóun fi àtẹ̀jáde síta láti kí àwọn orílẹ̀‐èdè Ghana àti ààrẹ wọn ààrẹ John Mahama tó sì ní níbo wá ni wọ́n ti gbọ́ pé àìsàn ń ṣe àti pé kò lè sọ̀rọ̀ kò lè dá dìde kò lè dá sùn pé wọ́n fẹ́ gbé jáde tó sì ní ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá gbà ìní ilé.